ìjàmbá iná tó ṣọṣẹ́ nílé ìtajà lẹ́kọ̀ọ́ lọ́dún kérésìmesì kù ọ̀la sọ̀pọ̀ dúkìá lófò. níṣẹ́ ni ọ̀pọ̀ àwọn olùtajà tí wọ́n ní ṣọ́ọ̀bù nílé ìtajà Great Nigeria Insurance House tó jẹ́ ilé alájà púpọ̀ tó wà ní òpópónà Martins Lagos Island ìpínlẹ̀ Èkó ń káwọ́ mọ́rí o ní ọjọ́ ọdún kérésìmesì kù ọ̀la bí ilé ìtajà náà ṣe gbaná lójijì. gẹ́gẹ́ bí fọ́nrán tó gba orí ẹ̀rọ ayélujára eléyìí tó tẹ iléeṣẹ́ ìròyìn Jígí Alára lọ́wọ́ níṣẹ́ ni iná náà gbilẹ̀ tó sì ń jò lálálá. àtẹ̀jáde tí àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó ìyẹn Lagos State Emergency Management Agency LASEMA gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àjà kẹrin ní iná náà ti dédé ṣẹ́yọ o. adarí LASEMA Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé láti àjà kẹrin ni iná ọ̀hún ti ràn mọ́ àjà kẹfà tó sì jó wálẹ̀. nǹkan bíi aago 5:20 ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun ní ìjàmbá náà bẹ̀rẹ̀ táwọn òṣìṣẹ́ panápaná àtàwọn tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sì gbìyànjú láti pa iná náà. títí di àsìkò tí a ń kó ìròyìn yìí jọ a kò lè sọ bóyá èèyàn kan bá ìjàmbá náà lọ àmọ́ ọ̀pọ̀ dúkìá olówó iyebíye ni ó run sínú ìjàmbá náà o. àwọn òṣìṣẹ́ panápaná sì wà níbi ilé náà tí wọ́n sì ń gbìyànjú láti pa iná náà tí wọn kò sì lè sọ ohun tó ń ṣokùnfà ìjàmbá iná ọ̀hún o. àwọn ibi tí ìjàmbá iná náà ti ṣọṣẹ́ ló jẹ́ ibi tí àwọn ọlọ́jà tí wọ́n ń ta aṣọ máa ń kó ọjà pamọ́ sí tí àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan náà sì tún wà níbẹ̀ pẹ̀lú. ìròyìn ẹ̀jẹ̀ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé o láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwúsí o ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.